gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ ọjọ́ tòní gangan tí ń ṣọjọ́ Thursday February 5 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Ó kí Ọlọ́run bá mo ṣèbó Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, ó ṣe bá Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyẹ̀mọ́, ojúbọ ọkùnrin ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ̀ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ̀ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe yí pé iṣẹ́ máa fẹ́ gbomi díẹ̀ bákan ó sì jẹ́ pé máa padà tún ní ìrọ̀rùn. Ẹ wá kíyèsára pẹ̀lú rírì èròkérò tí olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Àwọn èrò kan máa wá sí yín lọ́kàn lọ́tùn lósì tó ṣe yí pé ó lè má fi bẹ́ẹ̀ dára fún ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín. Ẹ dájú pé ẹ clear mind yín kúrò níbi àwọn èròǹgbà tí ó tọ́. Ẹ ní èròǹgbà rere lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín láṣálẹ́ tòní ó ṣeéṣe kẹ́ ẹ láàlá àlá tó máa jọmọ́ ti marriage yín. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ bá ń rò ẹ má wulẹ̀ fi gbégbèsè rárá tàbí fi take action. Ẹ bá làlá kan ó dára kẹ́ béèrè sí. Tí ẹ bá sì ń wo nǹkan kan nínú ọkàn yín ó dára kí ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ mú sùúrù lò dáadáa, kí ẹ gbàyàn mú lọ́rùn ọwọ́ ṣáájú kẹ́ tó sọ pé lágbájá báyìí gangan nìkan yẹn rí. Lágbájá mo ká ẹ lọ́jọ́ tòní, nǹkan báyìí ló ṣe. Ẹ wá fóònù gbájúmọ́ṣẹ́ dáadáa kẹ́ lè rore gbámú. Ẹ free mind yín lọ́jọ́ tòní kí ẹ wà positive. Ẹ rí dájú pé ẹ ṣàwọn kan tó bá ṣe kókó fún yín lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Tí ènìyàn bá sì ṣẹ̀yìn lọ́jọ́ tòní, ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì o. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ peach sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹni níràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ó tilẹ̀ jẹ́ pé ẹ máa bísí púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ máa ráwọn kankan ṣe láṣeyọrí lọ́jọ́ tòní láàyè ibi iṣẹ́ yín. Ọjọ́ tòní tẹ bá ṣe tẹpá mọ́ṣẹ́ sí, ẹ fẹ́ rere gbámú sí o. Ẹ má procrastinate, ẹ má fóònù ìdóni àbí fọ̀lá dọ́là lórí iṣẹ́kíṣẹ́ lọ́jọ́ tòní. Kẹ tẹpá mọ́ṣẹ́ lè ní dára, kẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní òmìnira lè ní láti jápá sọ́tún sósì láti lọ wá bóyá fẹ́ dá kò sí wàhálà. Ọjọ́ tòní kò dára kí ẹ jókòó láì ṣe ohunkóhun. Àwọn nǹkan tó bá ṣe kókó fún yín bí àwọn iṣẹ́ tẹ́ ti ṣe láṣepàtì látijọ́ mẹ́ta, kẹ́ rí dájú pé ẹ mójútó wọn lọ́jọ́ tòní. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹni oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Gbogbo nǹkan tẹ́ bá ṣe pátápátá ọ̀yàn máa gbà wọlé púpọ̀. Ó ṣe é pé gbogbo nǹkan tẹ́ bá ṣe láàyè iṣẹ́ ó ṣe é ṣe kí ó bí àwọn ìwọ́dù kan tó ṣe é pé ó lè yí ìgbésí ayé yín padà sí rere. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yín máa jẹ́ èyí tó ṣe é pé ó máa lọ dáadáa lọ́jọ́ tòní. Gbogbo àdáwọlé yín pátá á yọrí sí rere. Ó sì jẹ́ pé máa rí nǹkan dùnú púpọ̀ tí dùnú tayọ̀ báyìí lẹ́ẹ̀ máa fi ṣiṣẹ́ níbi iṣẹ́ sì rèé. Gbogbo èèyàn tó rọ̀gbà yín ká pátá ni wọ́n máa dúró tì yín, ni wọ́n máa nífẹ̀ẹ́ yín tó ṣe é pé ẹ máa wà highly creative dáadáa lọ́jọ́ tòní. Creativity yín yẹn ẹ rí dájú pé ẹ lò dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní jẹ́. Ìrì á wọlé fún yín dáadáa níbikíbi àbí lórí nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní pẹ̀lú. Gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní lẹ máa ní pressure púpọ̀ nínú rẹ̀. Tá a ṣe yín bí gbà pé bẹ ṣe ń ṣiṣẹ́ yẹn energy yẹn kún sí, energy yẹn tún lékè kà sí. Bẹ́ẹ̀ ìrì á tún sì máa wọlé sí náà pẹ̀lú fún yín. Ẹ wá gbọ́dọ̀ rí dájú pé kan jíjí bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn lénìí. Ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni. Tẹpá mọ́ṣẹ́ kẹsì rí dájú pé ṣe dáadáa sáwọn ènìyàn tó rọ̀gbà yín ká pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹni oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Látàrí pé ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí àwọnú ara dáadáa lọ́jọ́ tòní. Tó bá ṣe pé àwọ̀ kan ti ń wáyé látijọ́ mẹ́ta, ọjọ́ tòní lè jọjọ́ tó ṣe pé àwọ̀ náà máa níyanjú. Bẹ́ẹ̀ sì ni tẹ bá kẹ́fín pé bóyá ènìyàn kan tó súnmọ́ yín, bóyá nù mọ̀lẹ́bí, bóyá múdi ò dára, ẹ wulẹ̀ fílẹ̀ má wulẹ̀ tàǹpà pẹ̀lú ẹ̀ kó má bàa jẹ́ pé bóyá tẹ bá sọ̀rọ̀ ó lè fẹ́ kanra tó ṣe pé ìkanra yín máa fẹ́ bí kí àwọ̀ kékeré kó fẹ́ wáyé. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní láyìíká lẹ́yìn. Ẹ rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó tónítóní lọ́jọ́ tòní kí orí lè rọ̀gbà yín ká dáadáa. Ẹ rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́ láàyè iṣẹ́. Ẹ fi tòsí nǹkan yín. Ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín mójútó ohunkóhun. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ sì gbọ́dọ̀ finú tọ̀yàn jù tàbí gbára léèyàn jù lọ́jọ́ tòní rárá. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹni oníràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ìfọ̀rọ̀wérọ̀ láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín ó máa já gere dáadáa.
tó ṣe pé ọ̀rọ̀ ẹnu yín báyìí ó ṣeé ṣe kí ó ràn yín lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó ṣe pé lè ní agreement láàrin èèyàn àti ènìyàn kan ó ṣeé ṣe kó síìlì tí a sì ràn yín lọ́wọ́ tá a béèrè fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ẹ lọ̀rọ̀ sísọ yín lọ́nà tó máa gbà wọn ìgbésí ayé yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí ẹnikẹ́ni lénìí. Ẹ sì rí dájú pé tàṣejù bóńkóhun ẹ sì tún jẹ́ káráyà yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní láàyè iṣẹ́. Ẹ fọpọlọ pípé ṣe kí ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí. Kẹ́ sì rí dájú pé àwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ìmọ̀ tẹ́ bá ṣe interact pẹ̀lú àwọn olólùfẹ́ yín pẹ̀lú ìdùnnú àtayọ̀. Bẹ́ẹ̀ náà ni nǹkan dáadáa máa wọ́tọ̀ yín wá lọ́jọ́ tòní. Aago 4 ní ọ̀sán sí aago 5 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tá a bí láàrin August 23 sí September 23 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ire owó èyí tí ẹ ń retí ó ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn kankan tó ṣe é pé ẹ nílò owó fún ó ṣeé ṣe kó máa wà lọ́kàn yín púpọ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kò sí bó tilẹ̀ hùn kó rí lórí iṣẹ́ kíṣẹ́ tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tẹ̀ ni ó ṣeé ṣe kí àwọn àǹfààní kan wọlé tí á dùn yín nínú tí á mú kẹ́rin ayọ̀ bọ́ lẹ́kẹ̀yìn èrè á wọlé fún yín dáadáa lásìkò yìí. Àwọn owó tó bá wọlé lásìkò ó dára kí ẹ fi invest tàbí kẹ́ fi ṣe nǹkan kí nǹkan tí ó máa tún jẹ́ kí oore yín àti ọlá yín kó máa tẹ̀síwájú. Ọjọ́ tòní ọjọ́ tó dára fún yín láti yáyàn lówó tàbí láti fi gba lónà rárá. Ẹ má ṣe bẹ́ẹ̀ rárá. Ẹ fowó ṣe àwọn nǹkan tó bá ṣe pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ iwájú. Ẹ wá wà calculative kẹ́ wà focus lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ gbọ́dọ̀ fọkàn sí gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni rárá kò dára. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní ọjọ́ tó lágbára lọ́jọ́ tòní jẹ́ o tó ṣe é pé ó ṣeé ṣe kí ẹ rí àwọn ìdojúkọ kankan láti ọ̀dọ̀ olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí argument kò fẹ́ wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní ní láti kíyè sára púpọ̀. Argument yìí ó lè jẹ́ lórí ọ̀rọ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín pé èèyàn kan ti mí ní sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ṣe é pé ẹjọ́ dà kọ́kọ́ pọ̀ kí wọ́n fẹ́ ṣe nǹkan búburú fún ọ̀tá yín spiritually lọ́jọ́ tòní. Ẹ kíyè sára púpọ̀ kẹ́fẹ̀ẹ́ ní ṣe prayer dáadáa gbogbo ọfà burú gbogbo ìran aburú gbogbo àlá burú kí ẹ má la rárá lásìkò yìí. Lásìkò ìṣeṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kí ó fẹ́ wáyé. Ìníjọ́jọ́ tó ṣe é pé orí yín máa heavy dáadáa ẹ máa ro oríṣiríṣi lọ́tùn lósì stress dẹ̀ máa pọ̀ púpọ̀ pàápàá olólùfẹ́ yín kan tàbí ẹni tẹjọ ní nǹkan kan papọ̀ tẹjọ dà kọ́kọ́ papọ̀ wọ́n lè fẹ́ stress yín bákan lọ́jọ́ tòní. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní o. Ẹ wulẹ̀ wà ní orí ọwọ́ yín kí ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ má ṣe ní pé bóyá ẹ̀ ń yájú sẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. Ẹ fẹ̀lẹ̀ ṣe kí ẹ rí dájú pé ẹ fi tọ̀wọ̀tọ̀wọ̀ bá àtọkùnrin àtobìnrin ẹ fi bá wọn ṣe. Ẹ lómìnira lénìí láti káàkiri lọ́bikíbi láti lọ wá bóyá fẹ́ da kò sí wàhálà. Nǹkan kíkan tẹ́ bá ti ń ṣe lọ́wọ́ níbi iṣẹ́ ẹ rí dájú pé ẹ ṣe dáadáa kó má bàa sí àìgbọ́ra-ẹni-yé láàrin yín àti ọ̀gá yín. Kẹ́ sì wà focus and determine lórí ohunkóhun tí ẹ bá gbájúmọ́ lásìkò yìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Ó sì lè jẹ́ pé àmì ara máa sọ yín púpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ máa gba ìmísí bákan lọ́jọ́ tòní. Ohun yín á máa darí yín lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́jọ́ tòní tó sì jẹ́ pé ẹ ní láti tẹ̀lé àwọn tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe é pé ẹ gbọ́dọ̀ fi sùn láì tanná sùn rárá. Ó ṣeé ṣe kí ẹ lá ọ̀pọ̀lọpọ̀ àlá ní àṣálẹ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ ní láti rí dájú pé ẹ create àkókò díẹ̀ bó ṣe prayer ṣẹ́jú díẹ̀ kẹ́ ṣe kẹ́ fi bẹ́lẹ̀ dá yín sọ̀rọ̀. Ó dára kẹ́ wà in solitude kẹ́ ṣe prayer lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ sì rèé gbogbo plan yín pátá ni kí ẹ pamọ́ láṣìírí kí o lè rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ free mind yín ẹ má rí èròkèrò láwọn èròkèrò lè fẹ́ máa wáyé sí yín lọ́kàn púpọ̀ lọ́jọ́ tòní. Ohun tó bá ń sọ sí yín lọ́kàn ní kẹ́ tẹ̀lé. Ẹ gbọ́dọ̀ finú tọ̀yàn rárá. Ẹ gbọ́dọ̀ gbára léyàn rárá. Ẹ gbọ́dọ̀ wáṣọ dúdú bírímù rárá. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Àkókò aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán sì jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí látàrí pé ìbáṣepọ̀ yín àtàwọn tó rọ̀gbà yín kápátá ó máa dùn á dánmọ́rán pàápàá lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ọjọ́ tòní. Ìbáṣepọ̀ yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ìfẹ́ máa gbalẹ̀ láàrin yín tó ṣe é pé ẹ máa ráwọn kankan tó ṣe é pé ẹ ṣe láṣeyọrí tí á bí ìrònú fẹ́yìn gan fúnra lára yín. Àṣeyọrí lè wáyé látara àwọn èèyàn tó súnmọ́ yín bóyá bí ọ̀rẹ́. Ọjọ́ tó dára ní ọjọ́ tòní jẹ́ ohun kan tẹ́ tí ń retí látọ̀dọ̀ ènìyàn kan tó súnmọ́ yín látijọ́ yìí ó ṣeé ṣe kí ó bọ́ sí ní ọjọ́ tòní.
tàbí ìdáhùn tẹ́ ti ń retí sí àwọn ìbéèrè kọ̀ọ̀kan èyí tí ẹ̀ ń fẹ́ lọ́dọ̀ àwọn ènìyàn ó ṣeé ṣe kó bọ́ sí lọ́jọ́ tòní. Èní dára kẹ́ fi báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, ó dára kí ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, bẹ́ẹ̀ sì ni ẹ ní láti wà ní ìrẹ̀lẹ̀ kí ẹ má ṣe ṣègbéraga rárá kí ẹ sì má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni lọ́jọ́ tòní kò dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele oko Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ látàrí pé ní àyè iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ, kó ní sí wàhálà rẹpẹtẹ láàyè iṣẹ́ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ṣàṣeyọrí lórí àwọn táàsì kan àwọn iṣẹ́ kan tẹ́ ti ń ṣe látijọ́ mẹ́ta tẹ́ ti ń ṣe láṣepàtì, ẹ máa ṣàṣeyọrí lórí wọn lọ́jọ́ tòní. Kò ní dára púpọ̀ fún yín láti fi gbájúmọ́ṣẹ́ dáadáa, gbájúmọ́ṣẹ́ dáadáa àwọn tó ṣe kókó fún yín pàápàá wọn ṣàṣepàtì kẹ́ mójútó wọn lọ́jọ́ tòní. Ẹ má tún sọ́dọ̀ la kó má bàa bí additional stress fún yín láwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àti oore gbámú. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè tí àbí èyí tí ó kàn yín. Ó sì lè jẹ́ pé distraction lè fẹ́ wáyé, ẹ distract ara ti yín gan pẹ̀lú gbígbájúmọ́ṣẹ́ tàbí play music tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Gbogbo eléyìí lè ràn yín lọ́wọ́ láti tètè ṣàṣeyọrí lórí iṣẹ́ lọ́jọ́ tòní. Gbogbo bí iṣẹ́ yín ṣe wá ń lọ, gbogbo síkírìtì iṣẹ́ yín ẹ má fi hàn sẹ́nikẹ́ni rárá lénìí kó dára, ṣùgbọ́n ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ sì gbọ́dọ̀ sùn láì tọ́nà sùn ní ọjọ́ tòní. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ fún yín o. Ọjọ́ tòní ẹ máa rí ìdùnnú, ẹ máa rí ayọ̀, inú yín máa dùn, ayọ̀ yín máa kún, bẹ́ẹ̀ sì ni gbogbo ìtẹ́ bá ṣe pátápátá ló máa lọ bó ṣe yẹ kó lọ. Travel opportunity pọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ lọ́jọ́ tòní. Wọ́n lè pè yín lọ́jọ́ tòní fún travel náà tó ṣe pé ọ̀la báyìí lẹ́fẹ̀ẹ́ lọ. Travel tí lè jọmọ́ ti iṣẹ́, bẹ́ẹ̀ sì ni ó lè jọmọ́ ti nǹkan míì, ṣùgbọ́n àwọn travel àsìkò yìí tẹ́ bá rìn á bí ìpò padà ọ̀tún tẹ́ ń fẹ́ fún yín o, á bí ìpò padà erénú gbèsè ayé yín tó jẹ́ pé ara yín máa yá gágá pẹ̀lú ìròyìn ayọ̀ èyí tí ẹ tún máa gbọ́ láti ilẹ̀ òkèèrè lọ́jọ́ tòní. Àwọn ìròyìn ayọ̀ náà sì lè wáyé lọ́wọ́ ìrọ̀lẹ́ lọ́jọ́ tòní. Gbogbo àdáwọlé yín lá yọrí sí rere lọ́jọ́ tòní. Ọpọlọ yín á sì jí pépé lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní pẹ̀lú. Ẹ wá gbọ́dọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìgboyà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní kò wá dára rárá kí ẹ lẹ́ẹ̀rín ìrìn òru rárá kò dára. Ìrìn òru àbí travel òru kò dára fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní. Tó bá sì jẹ́ pé travel òru wáyé fún yín lénìí kẹ́ rí dájú pé ṣe prayer ṣáájú kẹ́ tó bọ́ sọ́nà. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tó lágbára lọ́jọ́ tòní jẹ́ fún yín tó ṣe pé stress máa fẹ́ pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ yín lè máa ṣàwọn àṣìṣe kọ̀ọ̀kan níbi iṣẹ́ tàbí láàyè ilé láàrin èèyàn tó lólùfẹ́ yín. Ó ṣeé ṣe kí ẹnu gbé yín tàbí kí ẹ ṣàwọn kankan tó ṣe pé a fẹ́ mú kí inú ọmọlàkejì àbí kí inú olólùfẹ́ yín kó fẹ́ bàjẹ́ díẹ̀. Bẹ́ẹ̀ sì ni dàrúdàpọ̀ lè wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni láàyè iṣẹ́ ní láti fẹ̀lẹ̀ ṣe pàápàá yín tẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ ènìyàn kí ó má bàa sí pé bóyá ẹ máa ní nǹkan kan tẹ́ máa ṣe tí a bí kí ọ̀gá fẹ́ bínú sí yín tàbí kẹ́yìn àti ọ̀gá yẹn kí ẹjọ́ fẹ́ ní àìgbọ́ra-ẹni-yé ní ọjọ́ tòní. Gbogbo àìgbọ́ra-ẹni-yé tó bá wáyé ìbàjẹ́ láàrin èèyàn tó lólùfẹ́ yín, ìbàjẹ́ láàrin èèyàn àti ọ̀gá yín, ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò dáadáa lápò ọ̀dọ̀ yín kó má bàa jẹ́ nǹkan tó máa tún lékenkà tó máa lágbára púpọ̀ ju bó ṣe yẹ lọ tó bá yá tó sì lè fẹ́ ba nǹkan jẹ́. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní o. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, ẹ ní ìgbàgbọ́ ní pípín nínú ara yín lórí ohunkóhun lénìí. Ẹ free mind yín, ẹ má ṣojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ, ẹ má finú tọ̀yàn lénìí rárá, ẹ sì má gbára léèyàn lénìí rárá o. Bẹ́ẹ̀ sì lẹ gbọ́dọ̀ ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ lọ́jọ́ tòní pẹ̀lú. Ẹ wá mú sùúrù lò dáadáa láyìíká ilé àti níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ìbéèrè gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.